Yakub, kí ló ní tó bá ṣe ó máa kí ló ní tó bá dàgbọ́ máa ṣe. Ọmọ lọ ilé mi àti mo máa fún mi ní mo tẹ́dí bèbè. O ní mú tẹ́dí bẹ̀rẹ̀. Mo máa fi síbi ilé yìí tí bá ti fẹ́ ṣàfẹ́rí mi ẹ̀yọ́ lè di mọ́ tẹ́dí bèbè. Tí bá ti ṣàfẹ́rí rẹ̀ mo lè di mọ́ tẹ́dí bẹ̀rẹ̀. O ṣeun. Ṣé tó bá dàgbà ó máa kúrò níbi ilé mi ó máa kúrò níbi ilé wa ń bì ni. Ó máa kúrò níbi ilé wa ń bì. Ṣùgbọ́n wọ́n súnmọ́ rẹ̀. Ó máa súnmọ́ mi. Ibi ni ẹ̀yẹ ti rí rẹ̀. Ó máa súnmọ́ mi. O ṣeun. Àdéhùn ló ń ṣe fún mi ẹ o. O ní jìnnà sí mi. O ní jìnnà sí mi. O ṣeun Àkànjí. O ṣeun. O ṣeun. Mo nífẹ̀ẹ́ rẹ o. Ọmọ Yorùbá lèmi o. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.